kásá máa dúpẹ́ ló tọ́ kásá máa dúpẹ́ ló tọ́ ọ̀rọ̀ wa ò fẹjọ́ wẹ́wẹ́ kásá máa dúpẹ́ ló tọ́. Ẹ wo bí ọmọ Yorùbá ẹ bá ń ṣe gbòòsà 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 fún bàbá wa Professor Banji Akíntóyè, ẹ tún ṣe gbòòsà 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 fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ ṣe gbòòsà gbòòsà fún gbogbo àwọn àgbààgbà ọkùnrin obìnrin ọmọdé tí wọ́n ti dìde fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ẹ wá bá mi dá gbòòsà eléyìí padà, gbòòsà gbòòsà fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Wọ́n di mélòó? Ẹ tún wá kọjá lọ, ẹ bá ń ṣe gbòòsà 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 fún gbogbo àwọn gómìnà kẹ wá fi léyìí dádé ládé gbòòsà gbòòsà fún gbogbo ọba. Ẹ bí mi ẹ pé kí ló ṣẹlẹ̀? Ẹlòmíràn máa wò pé èwo ní gbòòsà gbòòsà yìí báwo ló ṣe jẹ́. Ẹ wo bí tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Wọ́n ní obìnrin tó bá jẹ́ Yúnúsà òun ní ọgbàwé orí. Ìròyìn ayọ̀ ti dé, òmìnira wa ti dé. Ọmọ Yorùbá ẹ farabalẹ̀ ẹ wá wo fídíò, ẹ wá wo àrà tí Bọ́lá Ahmed Tinubu dá lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá. Ẹ wá wo ìwé àpilẹ̀kọ tá a kọ lẹ̀ lórí ọ̀rọ̀ òmìnira Yorùbá nation. Ẹ wá wo àrà tí àwọn gómìnà dá. Bóyá ọ̀rọ̀ mi ò yé yín dáadáa. Ẹ wá wo àrà tí àwọn gómìnà tí wọ́n dá lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá. Ẹ jẹ́ n kọ́kọ́ fún yín ní fídíò ṣókí ní kékeré kẹ́ ẹ kọ́kọ́ wò. Bẹ́ẹ̀ bá ti kú ńbẹ̀ níwà padà wá, á wà á bẹ̀rẹ̀ sí ní tú iṣu désàlẹ̀ kòkò tí mo fi sọ pé ọ̀rọ̀ wa ò tiẹ̀ kò nílò ẹjọ́ wẹ́wẹ́ mọ́, kò nílò ńgbà tí á bà tí dìdì bí ọ̀rọ̀ àwọn kan. Kò rí bẹ́ẹ̀ o, ojúlówó ọ̀rọ̀ lélẹ́yìí. Ẹ gbọ́, bàbá wa Professor Banji Akíntóyè, bàbá kẹ́ ẹ túbọ̀ pẹ́ fún wa sí i, torí ìran tẹ́ ẹ rí ọ̀rọ̀ tẹ́ ẹ sì máa ń sọ wípé yóò sì wá sí ìmúṣẹ. Ó ti wá sí ìmúṣẹ. Ẹ wo, ẹ kọ́kọ́ wo fídíò yìí, ẹ gbọ́ nǹkan tí àwọn gómìnà yìí sọ. Ọ̀yá ẹ jẹ́ gbé yín débẹ̀ ní pápápá, bí n bá padà dé yín tún wá gbé yín lọ bòmíì. Èyí ohun tó fà á lẹ́yìn tí gómìnà yìí sọ̀rọ̀ tán, ìgbésẹ̀ tí wọ́n gbé tó fún wa ní àrídájú pé tó lómìnira orílẹ̀-èdè Yorùbá ó kọjá ohun tí èèyàn lè fọwọ́ rọ́ ẹ̀yìn lásìkò yìí. Ọ̀yá òun rèé, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. We will not shy away from the opportunity that this central government has given us. It is a time for us as a people to take up this opportunity to unite ourselves now more than ever before, to have a common agenda, a common purpose, a common unity, a shared purpose and a shared prosperity. That the leadership at the center is a leadership we love, is a leadership that will not only transform our region but takes this country to an enviable light. And so this conversation here today, whilst is local, is also national. Whilst is for us, is also for the country. Whilst we want to benefit from it, the country will also benefit from it. And so that's why we must live here and create an history from Akure sitting on the 29th and 30th, and live here with one single mind purpose, that the center will continue. We will support the center. We will attribute everything that we need, the energy in us, to ensure that all of our lost time, all of our past time, it's time for us to take it back twice as fast, twice as more, twice as better. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ́ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234
7025475427 plus 2347025475427. bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu. ẹ káàbọ̀ padà ẹ̀yin ọmọ Yorùbá. ebe gbọ́ ní ṣókí nǹkan tí gọ́vùnà Sanwó-Olú, òun ni ààrẹ fún gbogbo gómìnà ìpínlẹ̀ tó wà lábẹ́ orílẹ̀-èdè Yorùbá, ìyẹn ni Yorùbá State Governors South West, òun lààrẹ wọn. lẹ́yìn tí Akérédolú kú, òun lọ bọ́ ọbẹ̀. ẹ wo ọ̀rọ̀ akin tó jáde lẹ́nu bàbá yìí. ẹlòmíín lè lóhun ti gbọ́ orí, bẹ́ẹ̀ ni ó ti gbọ́ orí, àmọ́ lẹ́yìn eléyìí èmi a máa sọ fún yẹn wípé Yorùbá ló ní kó sọ̀rọ̀ kó sì tọ́. àbájọ tí wọ́n fi ní bá a bá ta àátọ́ ni, ẹran tá a bá ta tá a bá tọ́, ẹran ọ̀hún a máa dẹran onídìí. àmọ́ èyí tá a ta tá a tọ́, ìyẹn ò lè dẹran onídìí láyé. ẹ wá wò gbésẹ̀ tí àwọn gómìnà yìí gbé. tẹ́ ẹ bá gbàgbé, nínú ọ̀rọ̀ gómìnà Babájídé Sanwó-Olú, ó sọ̀rọ̀ kan pé kò sí àsìkò mọ́ láti dúró. ó ní there is no more time to waste. ó ní kò sásìkò mọ́ kólúkúlùkù kó dẹṣin ẹ̀ ní gàárì. ká sì ṣe kí ni, ká tẹ̀síwájú, ká lè bá a láǹfààní. ẹ wá wò gbésẹ̀ tí wọ́n gbé, òun lẹ̀ tí ń wò yìí. torí pé èmi ń sọ fún yín pé ìbẹ̀rẹ̀ rèé, pẹ̀lú àrídájú wípé tó orílẹ̀-èdè Yorùbá yìí ó ti dé. ó ti kúrò níhun tẹ́nìkan lè máa rò. mo fẹ́ lè sọ pé ó ti kúrò ní ìròyìn tí èèyàn lè fọwọ́ bò. tí wọ́n bá sọ pé ajá bù yẹn jẹ, ìròyìn ni. ṣùgbọ́n tí wọ́n bá sọ pé èèyàn bù ajá jẹ, ó ti kúrò ní ìròyìn, ó ti bọ́ sípele míì. ọ̀rọ̀ mi ò yé yín. lórí ọ̀rọ̀ òmìnira orílẹ̀-èdè Yorùbá, ó kọjá ohun tá a lè fọwọ́ bò mọ́lẹ̀. torí pé gbogbo èèyàn ló ti mọ̀ wípé kì í ṣèní, kì í ṣàná la ti ń pè fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. léyìí tí bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, tí bàbá bọ́ bẹ̀ wípé dandan a gbọ́dọ̀ gba òmìnira. Olóyè Sunday Adéyẹmọ darapọ̀ àtàwọn ìkànkàn èèyàn, àtàwọn lọ́balọ́ba tí wọ́n ní ìran fún ìran ọjọ́ ọ̀la ìran Yorùbá. bí àwàdà bí eré bá a ṣe ń sọ yìí, bẹ́ẹ̀ làwọn Biafra làwọn náà gbéra pé tó àwọn gan-an àwọn ọ̀gbẹ́yìn lórí ọ̀rọ̀ pé nítorí kíni o, àwọn fẹ́ gba orílẹ̀-èdè tàwọn náà, pé àwọn ò ní lè gbà káwọn máa tẹ̀ báyìí, káwọn máa lọ bẹ́ẹ̀ láì jẹ́ wípé àwọn gba òmìnira tàwọn. pàápàá jùlọ láti ìwọ̀n ẹ̀yìn ìgbà tí ogun abẹ́lé ìjọ́sí ti parí, iná ní ìjọba Nàìjíríà ló ti da àwọn sí ló ti yan àwọn síkọ̀ sí tí wọn ka ìran Biafra sí. ṣùgbọ́n ohun tó kọ sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. bí ìlú Gángan ní ọ̀dọ̀ àwọn Haúsá Fúlàní lọ́hùn-ún, àwọn ò jókòó, àwọn ò wọlé, bẹ́ẹ̀ wọn ò sì bọ́ síta. wọ́n sọ pé àwọn ọ̀kọ̀ Biafra, àwọn ọ̀kọ̀ regional government, ṣùgbọ́n ká pín ká dá dúró lórílẹ̀-èdè, òun làwọn ọ̀fẹ́, òun làwọn ọ̀fọwọ́ mọ́ ní tàwọn. ẹ bá ń béèrè lọ́wọ́ wọn pé kí ló lè fà á. bẹ́ẹ̀ ṣe ń wo àwọn gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n ń dúró, tí wọ́n ń ṣèpàdé pẹ̀lú àwọn lọ́balọ́ba àtàwọn tí ọ̀rọ̀ kàn tó ń pè ní stakeholders. ìdí nìyẹn tí wọ́n fi mú lẹ́tà gbàgbà tí wọ́n kọ ránṣẹ́ sí bàbá wa Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè àti sí gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá. ìpètò ẹ máa múra lẹ̀ o, ó ti dé. èdè àwọn Haúsá Fúlàní, àwọn náà ń dọ́gbọ́n tiwọn lọ́tọ̀. kò ṣekú kò ṣẹ́yẹ làwọn tiẹ̀ ń ṣe.
wọ́n bá fìgbà kan wọn sọ pé àwọn fẹ́, bó bá dìgbà míì àwọn ní kò rí bẹ́ẹ̀. Àmọ́ Ìgbò, àwọn ọmọ Biafra, àwọn ní ọjọ́ ti pẹ́ tí wọ́n ti yan àwọn nípọ̀sí. Iná ẹ̀ ló fà á tí ọ̀gbẹ́ni kan tó ń pè ní Akpan àti Nnamdi Kanu, kódà ló fi fà á tí Nnamdi Kanu fi wà nínú ayanran ìjọba látàrí kíni ló ń pè fún òmìnira orílẹ̀-èdè ẹ̀. Ẹ wá wo ohun tí ó ṣẹlẹ̀ rí tó fi ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bí àwọn gómìnà bí wọ́n ṣe ń ṣèpàdé lóníranran. Lóòótọ́ ẹnìkan sọ wípé tó South West Development ni wọ́n dálẹ̀, kò tí ì di regional, bẹ́ẹ̀ kò tí ì di nation dey play, máa wòra ẹ̀. Kò sóhun méjì tó kù, àwọn tá à ń retí náà ti dé yìí, ìyẹn àwọn gómìnà, àwọn lọ́balọ́ba, kí wọ́n ó dìde ọ̀rọ̀, torí ibi tó ń lọ tọ́rọ̀ yìí ń lọ yìí, tá a bá ní bẹ́ẹ̀ là á máa ṣe é, bẹ́ẹ̀ là á máa lò ó ṣeé ṣe kó bá bòmíì yọ. Ọ̀rọ̀ mi ò yé yín, ó ṣeé ṣe kó bá bòmíì yọ. Torí bọ́wọ́ kan bá ń jẹ tí kan ò jẹ, ọwọ́ ń dọ́wọ́ lóró ni. Ẹ ti gbọ́ ọ̀rọ̀ bàbá mi Prophet Taiwo Soloye, ẹ má gbàgbé láti pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti gbàdégbà, kí bàbá yìí bá yín gbàdúrà kó fẹ̀mí ṣọ́nà. Ó sì dá mi lójú pé Ọlọ́run wọn kò tí ì jẹ́nikẹ́ni kulẹ̀ rí, kò ní já yín kulẹ̀. Ẹ káàbọ̀ ọmọ Yorùbá, kí ni mò ń sọ? Tá a bá tẹ̀síwájú láì lo àkókò tá a wà yìí, láì lo ìgbà tá a wà yìí, tó bá fi lè tàsé fẹ̀rẹ̀, ẹ gbọ́, ó tún dọjọ́ mi ọ̀dọ́ rẹ̀ tí ò sì gbọ́dọ̀ tàsé fẹ̀rẹ̀. Ìdí àti túmọ̀ tí ò fi gbọ́dọ̀ tàsé òun ni pé níwọ̀n gbà iye ọdún tí Bọ́lá Ahmed Tinubu bá lò ń bẹ̀, tí Yorùbá ọba ti tí ìdúró nation, tí ọba ìdúró, tá a bá sì wà nípa Union Association Development láwà, àfinẹ́sórí òrùlé à ń sùn nìyẹn. Torí pé àwọn Fúlàní yìí, pàápàá àwọn tó pera wọn lọ́gàá wọn, tí wọ́n ń sọ pé àwọn ò ṣe gbá, àwọn ò ṣàwo yìí, kò sí nǹkan méjì tí wọ́n fi ń sọ ojú pé wọ́n ti ń ronú ìyà tó máa jẹ wọ́n bí ìran Yorùbá bó bá kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ti ń ronú ọ̀nà tí wọ́n ó gbé gbà bóyá wọ́n tẹ̀ lè bá. Ìdí nìyẹn tí wọ́n fi ń sọ yìí pé tó àwọn ò fẹ́ o, kò àwọn ò fẹ́ break up, but a lè ṣe regional. Ìyẹn ni pé aronilérò tí fúnni lóko òdí ọ̀pẹ̀rọ, àbí aká sọ pé aronilérò tí fúnni lákọ ajá sìn, gbẹ́ngbọ̀n bá jákọ ajá ni kò sáà ní ìbímọ. Ó ti èrò ẹ̀ pé tájá ẹ̀ bá ń bímọ yóò máa pọ̀ sí, àmọ́ ńgbà tájá ọ̀bá rọ́mọ bí, báwo ni wọ́n ó sì di Ọládipúpọ̀ nínú ilé ẹ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìròyìn ayọ̀ ti tẹ bàbá wa lọ́wọ́, Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Kìkì pé ká má jẹ́ kó sú wa, ká má jẹ́ ọ̀rẹ́ wá, ẹ máa kọ síbẹ̀ orílẹ̀-èdè Yorùbá ńlá fẹ́. Ẹ fún wa lórílẹ̀-èdè wa. Ẹ fún wa lórílẹ̀-èdè tiwa, ẹ jẹ́ kólúkúlùkù ó dúró, kájọ máa ṣòwò papọ̀. Kẹ́yìn ó gbọ́jà yín wá, káwa rà á, káwa náà ta tiwa fún yín,
bọ́ ọ bá fẹ́ wo orílẹ̀-èdè wa kó o múra kó o ṣetán kó o wo orílẹ̀-èdè bá a bá fẹ́ wọ ọ̀dọ̀ tiẹ̀ káwa náà ṣe bẹ́ẹ̀. Bàbá wa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ó ṣe dìde tó ń pariwo pé orílẹ̀-èdè Yorùbá nínú ìgbìyànjú ẹ̀ ẹ rí i pé ó ti ń ṣe èso báyìí. Ẹ má pààràn mi mọ́ látàrí ìjìyà ìsọpọ̀ wọn ọ̀gbà wọn ọ̀fẹ́ kí wọ́n máa pààràn òun níjọba Nàìjíríà fi gbógun tì í. Ẹ dákun sí orílẹ̀-èdè tá a máa dúró dè rèé, orílẹ̀-èdè téèyàn sòótọ́ tó dára, orílẹ̀-èdè tá a sòdodo tá a wọ́gà o. ẹ gbọ́ ṣerú orílẹ̀-èdè ilẹ̀ ní àjòkó sí ká máa wò kò ṣeé ṣe. Kàkà kí n ti dọ̀bálẹ̀ fún Gàmbàrí kúlúkúlùkù kúkú yà lọ́tọ̀ọ̀tọ̀. Báwo la ṣe ṣe? Èèyàn mẹ́ta ò lè rìn méjì méjì. Bí wọ́n ṣe ń pa ibi tí wọ́n ń pa ní Benue àwọn Yorùbá wà ń bẹ̀, ibi tí wọ́n ń pa ní Kogi àwọn ilẹ̀ Yorùbá ni, ibi tí Yorùbá ń gbé ni. Àwọn tí wọ́n pa ń Kwara ńkọ́, ibi tí Yorùbá wà ni. Ẹ̀dẹ̀ ní adákẹ́ ká pọ́wọ́ lẹ́rán ó tó gẹ́ ọmọ Léfì, alùbàtà kan kì í dárin. Ó ti ń dọpẹ́ báyìí, ó ti ń dayọ̀, ó ti ń dijó. Ohun tó lè mú káwọn gómìnà kí wọ́n máa sọ pé tó kò sí nǹkan méjì mọ́. Gbogbo nǹkan wa àṣà tá à ń dá nísìnyí là á bẹ̀rẹ̀ sí ní máa dá. Ìrìn tá à ń rìn nílẹ̀ Yorùbá bá a ṣe ń ṣe nǹkan wa bẹ́ẹ̀ là á máa ṣe láti sí i lọ. Àbádòfin wa nílé ìgbìmọ̀ asòfin bó o ní ó ṣe jẹ́ ni mo ṣe ní ẹ máa ṣe gbòòsà fún Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, olóyè Sunday Adéyẹmọ, àwọn lọ́balọ́ba, àwọn gómìnà. Ọ̀rọ̀ bàbá wa Pòfẹ́sọ̀ ni mò ń sọ. Bàbá ní àwọn bàbá yìí náà láàṣà bá ń bọ̀ bá yá ẹ má jẹ́ àbù wọn. Sọ̀rọ̀ àgbà tí ó bá ṣẹ láàárọ̀ yóò ṣẹ lálẹ́, ó ṣe àbí ọ̀ṣẹ́. Àṣé ohun rere kan tiẹ̀ lè ti Násárẹ́tì jáde wá, ó ti jáde wá o. Bàbá Bọ́lá Tinubu ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́, ẹni bá ṣe é dópin irú ẹni bẹ́ẹ̀ là á gbàlà. Eléyìí tẹ́ ẹ̀ ń ṣe yìí kò tí ì jẹmọ́ṣẹ́ yín, àmọ́ ohun tó kù ń bẹ̀ ni pé kẹ́ ẹ dìde gìrì, kẹ́ ẹ ṣe bó ti yẹ kẹ́ ẹ ṣe, kẹ́ ẹ rìn bó ti yẹ kẹ́ ẹ rìn. Gẹ́gẹ́ bí èmi ṣe máa ń sọ tẹ́lẹ̀ rí, mo ní ẹ máa ṣàṣeyọrí lábẹ́ àkòrí bó ti wù kó rí, ṣùgbọ́n àṣeyọrí tẹ́ ẹ ṣe rèé, orílẹ̀-èdè Yorùbá máa dúró, òun làṣeyọrí kan ṣo tí gbogbo tórúkọ yín ò fi ní parẹ́ láéláé, tẹ́ ẹ̀ sì ní kú láéláé. Tẹ́yìn náà ò fi wà gẹ́gẹ́ bí Awólọ́wọ̀ ṣe wà. Bàbá Awólọ́wọ̀ ò kú, Ọbáfẹ́mi, bàbá Àkànná, ọdún wo lẹ fẹ́ sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní sọ̀rọ̀ Awólọ́wọ̀? Àti Haúsá àti Yorùbá àti Fúlàní àti Ìgbò, àwọn náà ní tiwọn o. Àmọ́ ń bo lẹ ti fẹ́ sọ̀rọ̀ wọn lónìí tá à ní sọ̀rọ̀? Ṣé níbi òṣèlú láti fẹ́ sọ lágbàgbé bàbá Àkànná ni? Àbí nípa ìdàgbàsókè ìlú lẹ máa gbàgbé bàbá Àkànná? Àbí nípa káṣíjọba ká dúró lórí òtítọ́ láàfi gbàgbé bàbá Àkànná ni? Rárá. La ṣe ń sọ fún Bọ́lá Ahmed Tinubu pé ẹ̀yin náà ẹ ṣe tiyín ká lè bá a máa rántí yín. Àríṣe báyìí àríkà ní bàbá àrègún. Ohun tí èèyàn bá ṣe lónìí òun láàròyìn ẹ̀ bó bá dọ̀la. Ẹ bá mi share program yìí, ẹjọ́ wọ̀ gbòòrò ayé lọ. Ẹ ṣé o, a tún pàdé. Ẹ má gbàgbé Prophet Taiwo Ṣólóyè, bàbá orí òkè àṣẹ àti agbára. Ní gbogbo ìgbà ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá kẹ́ ẹ máa bá bàbá sọ̀rọ̀. A tún pàdé, ó dàbọ̀.